Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Padà sí ojú òpó Kashim Kaji tẹlifíṣàn níbi tá a ti máa mú àwọn àkójọpọ̀ ìròyìn wá sí etí ìgbọ̀yìn lápá bó ṣe ń ṣẹlẹ̀ lágbo àwọn òṣèré tíátà, olórin, àwọn gbajúmọ̀ nílùú, àwọn olóṣèlú tá a máa ń yọ àwọn ìròyìn lórí bó ṣe ń lọ lápá bẹ́ẹ̀ tá a máa kó gbogbo ẹ̀ wá sí etí ìgbọ̀yìn. Bẹ́ẹ̀ yóò bá ti bá ń wá nǹkan fìdílé gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ dákun ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ká tó jọ máa kà lọ lónìí. Kí á ní ìròyìn eléyìí tí mo tún mú wá sí ojú ìwòran yín léyìí o. Ẹ jẹ́ n kọ́kọ́ mú o lójú òpó arábìnrin torúkọ rẹ̀ ń jẹ́ Yèyé Mọ́kúnfáyọ̀ náà ló sọ̀rọ̀ tó sì fárígá yànnàyànnà lójú òpó lọ́jọ́ kó di mímọ̀ ìyẹn látàrí ọ̀rọ̀ eléyìí tí gómìnà ìpínlẹ̀ Kwara àṣẹ tí wọ́n fi lélẹ̀ ní kòpẹ́kòpẹ́ wípé orí adé kórí adé kankan tàbí ọba kọ́ba kankan ó má ṣe rí wípé òun tún gbàlejò olóyè Sunday Ìgbòho nípínlẹ̀ náà mọ́ lẹ́yìn tí olóyè Sunday Ìgbòho ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ náà tó ń ti àjọ ìrẹ́kùn rẹ̀ tó sì jẹ́ wípé ṣe ni wọ́n pe Ìgbòho ní ìlú ṣe wá bàjẹ́ lábẹ́ ìṣèjọba gómìnà bí ẹni wípé kò sí gómìnà lórí oyè. Ọ̀rọ̀ yìí kan ló dà pé kò ṣe déédéé ara gómìnà tí wọ́n sì fi àṣẹ lélẹ̀ wípé àti olóyè Sunday Ìgbòho àti àjọ ìrẹ́kùn rẹ̀ kọ kẹ́nikẹ́ni ọba kọ́ba orí adé kórí adé ò nílùú náà wọn kó má ṣe gba ẹnikẹ́ni nínú wọn lálejò, tí wọ́n sì tún fi àṣẹ lélẹ̀ fún àwọn aráàlú wípé ẹnikẹ́ni tá a bá rí tó ń kú hùrùhùrù wípé bóyá gómìnà ò ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ni àgbèrè ẹni bẹ́ẹ̀ jù sí àtìmọ́lé ni. Èyí ló mú kí arábìnrin Yèyé Mọ́kúnfáyọ̀ máa pariwo lójú òpó rẹ̀ wípé aláàtì ò lè ṣẹ́ ni o, èèyàn mélòó lẹ́gbẹ̀ẹ́jù sí àtìmọ́lé pé ó bá jẹ́ sí pé ká má sọ̀rọ̀ nítorí pé freedom of speech nǹkan ó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí ìdí bẹ́ẹ̀ kọ́ pé kò sẹ́nikẹ́ni ò tó lè pa àwọn lẹ́nu mọ́ pé ohun tí ò tọ́ ohun tí ò sì bójúmu pé ìbáṣe pé gómìnà fúnra rẹ̀ kọ́ ó ṣe ohun tó yẹ kó ṣe pé ọ̀rọ̀ wọn ní dé ibi tí ó dé yìí torí bẹ́ẹ̀ nǹkan wípé aláti ò lè ṣiṣẹ́ ni o. À ń fẹnu wa sọ̀rọ̀ nítorí pé ìlú Ìlọrin nìkan kan ní bẹ ní abẹ́ Kwara o pé kì í sì ṣe ẹ̀yà Fúlàní nìkan ní bẹ ní ìlú Kwara nítorí bẹ́ẹ̀ nǹkan àwọn Yorùbá bẹ́ẹ̀ o ẹ fi Sunday Igboho sílẹ̀ o ẹ jẹ́ kó gbè wá níjà o ẹ jẹ́ kó jà fún wa ẹ mọ̀ pé ẹ dá dúró ẹ ní jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ o bẹ́ẹ̀ Yorùbá lè dáàbò bò wá ẹ tí wàá ṣe wá máa dínà ẹni tó pé òun ṣetán láti dáàbò wá. Ẹ wò ẹ̀yin tèmi mo pọ̀ bẹ́ẹ̀ mo gba ojú òpó mìíràn lọ níbẹ̀ ni mo ka ìròyìn kan mọ̀ nípa ti Bella àti Javis lè ti jẹ́ wípé wọ́n ń gbìyànjú wọ́n sì ń gbáradì sílẹ̀ fún ìgbéyàwó wọn ilé tó ń bọ̀ náà ló mú kí arákùnrin kan tó orúkọ rẹ̀ ń jẹ́ Solomon Buchi máa pe òun ò lòdì sí bí wọ́n ti fẹ́ gbéra wọn níyàwó pé àwọn ọmọ òun kéré o òun ò bá gbà wọ́n nímọ̀ràn ó yẹ káwọn náà lọ fún kánsẹ́lì ẹ̀jẹ̀ kó wọ́n gbà wọ́n nímọ̀ràn ìgbéyàwó tó jẹ́ pé wọ́n gbà mọ̀ràn gan kì í dúró lọ́mọ tó wá tún sọ pé ilé tó jẹ́ pé àwọn ọmọ ọkọ pé wọ́n sì kéré kí àni wọ́n mọ̀ nípa ohun tá à ń pè ní ìgbéyàwó àti àwọn bùkátà ilé tó rọ̀ mọ́ ìgbéyàwó pé òun ò bá gbà wọ́n nímọ̀ràn wípé níṣe ni kí wọ́n ní ẹni tí wọ́n fojú jọ tí wọ́n yóò sì máa gba àmọ̀ràn lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Ilé àmọ́tàwọn èèyàn sọ̀rọ̀ lábẹ́ comment section ọ̀pọ̀lọpọ̀ ní ò faramọ́ tó sọ wípé ìgbéyàwó mìíràn tá a ṣe kánsẹ́lì pé a máa forí ṣánpọ̀n bẹ́ẹ̀ lẹ́lòmíì pé ọ̀rọ̀ tó dáa ni náà ni ó sọ kí làwọn ń sọ ẹ jẹ́ ká jọ wo méjì mẹ́ta nínú rẹ̀. Ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Ọ̀gbẹ́ni Ekene ó ní did your aged parents in the village seek marriage counseling before getting married? Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Emmanuel Kọ́láwọlé sọ wípé many mature responsible people attended marriage counseling yet their marriage still ended in divorce.
ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ David Dan sọ wípé this guy too dey form like I too know it all. Ẹ wo ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń pọ̀ ńbẹ̀ kí n mú ròyìn kẹta kí lohun tí mo bá bọ̀ lójòpó Gstream mo ti ṣalábàápàdé ìròyìn ọ̀hún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ̀rọ̀ kí lohun tí bàbá sọ. Wọ́n ní ẹ wò ó àwọn jogún ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá ìṣòro nígbà táwọn kò sórí ipò látọwọ́ gbogbo àwọn tó ti jẹ ṣáájú àwọn tó sì jẹ́ pé nígbà àwọn bọ́ sórí ipò ọ̀hún tán gan àwọn làwọn ṣe àtúnṣe àtúntò tó fi jẹ́ wípé ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè wa ń kọ́ ó fẹ́ máa padà bọ̀ sípò díẹ̀díẹ̀ ó ní ohun táwọn ti ṣáájú ń kọ tí wọ́n ti ṣe ńlòmú bá ọ tó sì jẹ́ pé ó yẹ ká ẹ máa kí àwọn gan nítorí pé àwọn làwọn ṣe àtúnṣe ibẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àjọ INEC ń kọ wọn kì í ṣe òjòrò bọ́dọ̀ bá ṣe rí báyìí ni wọ́n ṣe máa ń gbé síta tí wọ́n sì máa ń fi hàn fún gbogbo ènìyàn wípé kì í ṣe wípé bí àmàgòmágó wà níbẹ̀ àbí àwọn kan ní fi àwọn sípò nítorí bẹ́ẹ̀ ń kọ kì í ṣe ni kí àwọn ẹgbẹ́ látakò kíkí kó wọ́n yẹ sákìrì ò nítorí pé gbogbo ọ̀rọ̀ bá ṣe rí gan báyìí náà ni àjọ INEC nǹkan yóò fi léde ó pé ẹrù ló ń ba àwọn ẹgbẹ́ alátakò eléyìí tí ó mú kán máa ké tọ̀tàn kán máa pariwo káàkiri ẹ̀rọ ayélujára wípé INEC nǹkan àwọn èṣe màgòmágò ohun táwọn èèyàn bá pè àwọn fẹ́ ẹni tí wọ́n bá yàn sípò tí wọ́n sì dìbò fún náà ni INEC nǹkan yóò fi léde. Àwọn èèyàn sọ̀rọ̀ kí lóhun tí wọ́n sọ ìjájọ wò méjì mẹ́ta nínú rẹ̀. Ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Ọ̀gbẹ́ni Ajibade ó ní we go dey alright last. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Abọ́lájí sọ wípé no empathy Nigeria go too suffer. Ẹlòmíì bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Mr. Ọ̀gbẹ́ni Aṣòro ó ní leadership comes with different decisions. Ọlọ́run dákun ṣààbò lórí gbogbo wa kó sì pa wá mọ́ ju àsìkò ètò ìdìbò náà lọ. Tó ẹ̀yin tèmi ẹ wò ó àrímọ ju báyìí fún rẹ̀ níta tó kó wa ní àpàlà tọjọ́ tòní. Ẹ̀yin tó kù títí ìgbà mìíràn nígbà tí màtí yóò ti dá láǹfààní àtijọ́ fojúkojú àtijọ́ rírà tó tún jìgbà náà ayọ̀ báyìí àti àlàáfíà lèmi àti yóò ti jọ pàdé ara wa. Orúkọ tèmi ò pé yípadà Ọmọlọ́lá Aya Babalọ́lá náà ni mo jẹ́.